tó ẹ káalẹ́ o ẹ̀yin èèyàn mi, ẹ sì kú ojúmọ́, ẹ sì káàsán níbi gbogbo tí ọwọ́jà ètò yìí bá ti ń bá yín lákòókò tá a wà yìí. Ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta, ọ̀dẹ̀ òdùn bí kókó báyìí ni ara ọ̀tá máa ń le, kókó báyìí lára yín ò máa ń le o, kò sì nílé takú wápá láṣẹ t'Èdùmàrè. Nítorí gbé mi wá sórí ètò lénìí, ẹ rí i pé ó sọwọ́ ọ̀dájí. Tẹ bá wo aago ọwọ́ yín láago Nàìjíríà báyìí, aago 4 ìdájí la wà. Aago 4 ìdájí òun la wà báyìí. Ó ṣẹ̀ṣẹ̀ kọjá ìṣẹ́jú 10 ní Nigerian time, that's 4:10, 4 a.m. la wà báyìí tí mo fi ń ṣe fídíò yìí. Nítorí gbé mi wá ní àwọn òdodo ọ̀rọ̀ kan tí a kì í fẹ́ sọ nílẹ̀ Yorùbá tọ́rọ̀ bá ṣe bí ọ̀rọ̀. Àwọn èèyàn wa ò lóòótọ́ púpọ̀, wọ́n máa ń sá fòdodo ọ̀rọ̀, ó dẹ̀ máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi gbogbo ìgbà tí mo bá rí òdodo ọ̀rọ̀ táwọn èèyàn bá ń pẹ́ ọ̀rọ̀ tó ń pẹ́ sọ. Ẹ wo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní Orílẹ̀ Ifọ̀. Àwọn àlàyé tí mo mú wálé ní pọ̀ gan, pọ̀ máa wò bóyá táìmù ayé lè gbà wá kí fúnra ì sọ̀rọ̀ lórí ẹ̀. Ohun mi ò dẹ̀ jágere dáadáa nítorí ikọ́, ní cough, then iná ò sí, gbogbo ẹ̀ kàn bá wa Nàìjíríà lẹ́jọ́ mẹ́ta yà sáà manage ara wa lọ, àmọ́ pé yóò dáńjọ́ kan. Lórí ọ̀rọ̀ ọba Orílẹ̀ Ifọ̀ tó wà ní custody, èyí ó yẹ kó jáde kọ́gbọ́n fáwọn ọba àtàwọn gómìnà kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá. Àríkọ́gbọ́n ló yẹ kó jẹ́ fáwọn ọba. Kí nìdí tó fi yẹ kó jẹ́ àríkọ́gbọ́n? Àwọn gọ́vnà ló fi yín síbẹ̀, ìjọba ló gbéṣẹ́ fún ọba báyìí, kì í ṣaráàlú. Tí ọba bá fẹ́ bínú lórí ilẹ̀ rẹ̀, àfi kó gba àṣẹ lọ́wọ́ ìjọba. Gbogbo àlàyé yìí láti ṣe fáwọn ará ọba nínú àwọn fídíò wa tá a ṣe látẹ̀yìnwá. Ìjọba ti dín agbára yín kù. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọba lóye yìí ò yé tán. Àwọn aráàlú tó yẹ kó gbà yín lọ́wọ́ ìjọba, àwọn ilẹ̀ wọn ń búlì. Ẹ máa dojú ìjà kọ wọ́n, ẹ máa ní wọn lára. Àràpá nǹkan tó fà á tíjọba ṣe seize agbára yín nìyẹn, tí ò jẹ́ lágbára mọ́. Ṣùgbọ́n a fi eléyìí, a fi kí gọ́vnà Dàpọ̀ Abíọ́dún pé wọ́n kú iṣẹ́ takuntakun. A kí wọn pé wọ́n kú iṣẹ́ takuntakun. Torí ń tọ́ba ṣe kò bójú mu. Even kó jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ ni bàbá yẹn, ọba ò ní right àti dákúnlẹ̀ níta gbangba káwọn dòǹgárì rẹ̀ kan máa fọ́ ẹnìyẹn létí, bàbá àgbàlagbà tó jọba lọ́gán lọ́jọ́ orí, tó bí ọba lọ́mọ. Gbogbo táṣà Yorùbá ò fi kọ́ wa nìyẹn, táwọn èèyàn ń wù níta. Àṣelò agbára ọ̀nà ń perú ẹ̀, kéèyàn ò ṣe agbára lò, ìyẹn jẹ́ ẹni. Mo wá fífi ṣàkàwé tó mú mi lọ sí ọ̀rọ̀ ọba yìí. Ẹ rí i pé látìgbà tọ́rọ̀ yẹn ti hàn tí mi ì ṣètò lórí ẹ̀. Ṣùgbọ́n àríkọ́gbọ́n kan ń bẹ nínú ẹ̀ tí mo fẹ́ káwọn ọmọ òtù òjire kan lọ dìmú lónìí. Torí gbogbo ìgbésẹ̀ tẹ́ ẹ bá ń rí, èèyàn máa fi ń kọ́gbọ́n ni. Yorùbá sì ní ọgbọ́n ọdún ní èrè nílẹ̀ míì, bí wèrè nílẹ̀ míì sì ni wọ́n sọ. Eléyìí tí bá wò ó ṣe ń bẹ̀.
kí ló jẹ́ kí n mú àkàwé mi yìí wá òun ni irú ìwà tí Olúwo náà ń wù nípínlẹ̀ Ọ̀ṣun nu tá a pe gómìnà títí dọ́là ọ̀sẹ̀ gómìnà òṣèbẹ̀ni pòun rólùwò. Olúwo ti gbá odidi ọba létí, ọba àlú kì í tún ṣaráàlú odidi ọba ó gba ìtì rẹ̀ àtìgbà ẹnu ẹ̀kan ti mọ orú èèyàn tí Olúwo jẹ́, ẹni tí ò lè ní sùúrù débi pé ọba ẹgbẹ́ ẹ̀ ló gbá létí. Ẹ wá wo orun tẹ́ni náà lè fi ṣaráàlú, ẹni tó mú odidi ọba tó gbá ìtì rẹ̀, ẹ wo orun tẹ́ni náà lè fi ṣe aráàlú ẹ̀. Òkè màá tún mú àkàwé kan wá láàrin aráàlú sáráàlú ní yá 2000 àwọn ọmọ tí Omiṣore ń kó kiri nínú òṣèlú wọ́n ṣí fìlà lórí bàbá Bọ́lá Ìgè wọ́n sì fi nà lórí padà. Ìgbà tó dijọ́ kẹjọ bàbá Bọ́lá Ìgè gbẹ́mìí mì lóní àmọ́ kó tó pa bàbá Bọ́lá Ìgè. Eléyìí tí mo fẹ́ fàyọ ń bẹ̀ ìjìyà rẹ̀ fún Omiṣore àwọn ará Ọ̀ṣun fojú rẹ̀ rí. Àwọn aráàlú Omiṣore nìkan ní máa dìbò fún Omiṣore torí àwọn ò rí bí aláìda ọmọ tiwọn tí wọ́n rí bí gbajúmọ̀. Ṣùgbọ́n àwa ará ìpínlẹ̀ Ọ̀ṣun àwa rí Omiṣore bí alárèéfín wípé ǹjẹ́ tírú ẹni yìí bá gba ọ̀pá àṣẹ ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn bàbá tiwa ǹjẹ́ wọ́n sèvù lọ́wọ́ rẹ̀, ṣé ò ní máa fi apẹ̀rin nà wọ́n lórí. Ó wà lára campaign tá a fi campaign against Omiṣore nígbà yẹn torí ilẹ̀ Yorùbá ilẹ̀ tó léwu ni. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun mò ń bá yín sọ ní gbogbo ìgbà ẹ ṣe dáadáa gan nípínlẹ̀ Ọ̀ṣun, àwọn èèyàn dẹ̀ tẹ́wọ́ gbà yín, kò ní di káwọn èèyàn campaign fún yín jù, ẹ̀yin lẹ́ni election tí ń bọ̀. Kí ló jẹ́ kẹ́ ṣàṣeyọrí òun ni ẹ̀gbọ́n yín oníkẹ́ lọ mọ́ dọ̀bálẹ̀ kẹ́ mọ́ kí gbogbo ìgbà bàbá David Adeleke tán pè ní Davido ó jẹ́ kẹ́ ṣàṣeyọrí nítorí pé ó sọ ńgbà náà lọ́hùn wípé tẹ́ ẹ̀ bá ṣe dáadáa káwọn èèyàn mọ́ fún yín ní ó ní pẹ̀lú àtìlẹ́yìn tó wọn ẹ gbọ́dọ̀ ṣe dáadáa. Bàbá yẹn sọ ńgbà yẹn àwọn èèyàn dẹ̀ rí dáadáa tẹ́ ẹ ṣe ṣùgbọ́n ó kù díẹ̀ káàtó lápá abìkan. Apá abi tó ti kù díẹ̀ káàtó òun ni lórí ọ̀rọ̀ Olúwo táwọn èèyàn pè yín ní gbọmọgbọmọ tẹ́ ẹ fetí gún lágídì tẹ́ ẹ ṣe bí ẹni pé ẹ gbọ́. Àwọn èèyàn pè yín lórí ọ̀rọ̀ Olúwo nítorí Olúwo ń dánwò lórí sọ́ìlì ìpínlẹ̀ Ọ̀ṣun ó burú ju tí ọkùnrin tí ọba Afọ̀ ìdánwò lọ. Ntí Olúwo ń dánwò títí ẹ burú jù bẹ́ẹ̀ lọ. Adẹ̀péjọba ìpínlẹ̀ Ọ̀ṣun títí ẹ̀dẹ̀kọ̀ ẹ̀ dáhùn ó dijọ́ t'Olúwo bá yìnbọn sáráàlú ìjọ náà ni federal government ó tó wá rí torí federal ni ó dájọ́ rẹ̀ ìjọ náà lọ́hùn. Meanwhile ó ti ṣe eléyìí tó burú jù bẹ́ẹ̀ lọ tó yẹ kí state ò handle ẹ̀ tí state kọ̀ tí state ò handle ẹ̀. Mi ì mọ̀rú agbára t'Olúwo ní tó ju gọ́vnọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun lọ tẹ́ ẹ̀ fi lè rí Olúwo handle títí tó fi di àkókò tá a wà yìí. Olúwo gbá ọba létí tí a bá jẹ́ pé àwọn aráàlú ò bá dá sí nígbà yẹn kí ìlú yẹn ṣígun lọ sí wò ó pé ó gbá representative àwọn létí ṣé kò ní dogun.
ṣé kò ní dogun gọ́vnọ̀ bó tẹ̀ jẹ́ pé ẹ̀yin kọ́ lẹ̀ wọ́n á jọba ń gbà yẹn ṣùgbọ́n the same thing tí gọ́vnọ̀ gbà yẹn dánwò lẹ́yìn náà dánwò ìdí nìyẹn tá a fi rí i pé Olúwo dà pé ó lágbára ju àpèrè gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ torí kò yí àwa aráàlú Olúwo gbá ọba létí ó tún wá dàkókò tiyín náà ó tún na olórí ọmọ ọba ìlú Ìwó ó nà jáde nílùú ààfin ó gbalẹ̀kẹ̀ lọ́rùn rẹ̀ rí nǹkan ṣe sí ọba àlù set up protest ó lead protest lọlé bàbá Ògúndòkun wọ́n fẹ́ lọ pa bàbá Ògúndòkun mọ́lé gọ́vnọ̀ mà rí nǹkan ṣe sí rí nǹkan ṣe sí gọ́vnọ̀ ìyẹn lásán ó lè bà gbogbo rẹ́kọ̀dù tẹ́ sẹ́ẹ̀tì jẹ́ àwọn èèyàn ní pé ó dáná tẹ́ bá wà kó agbára yín ò gbà gbé kẹ́ arrest Olúwo ẹ tọwọ́ rẹ̀ bọ̀wé ẹ jẹ́ kó sign undertaking pẹ̀lú àwọn police commissioner Ọ̀ṣun pé gbogbo wàhálà tí ń kírètì kalẹ̀ nínú ìlú kò ní í ṣe mọ́ ẹ̀ẹ́dánwò. omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun tilẹ̀ Yorùbá gómìnà ń tọwọ́ bọ̀ gbogbo àwọn gómìnà yìí dẹ̀ ń wòran kò sẹ́ni tó kìlọ̀ fún. débi pé àwa aráàlú táwọn á ń fojú rí wípé kò hún ní emma ń dòye ká ní àwọn ń rí Olúwo tí ń gbé àwọn ìgbésẹ̀ tó lágbára lórí orílẹ̀-èdè Yorùbá ó fẹ́ tìran Yorùbá wó ó fẹ́ dá àṣà ilẹ̀ Yorùbá rú àwọn ṣẹ̀ṣẹ̀ ń gbé lẹ́tà àwọn kọ sáwọn lọ́balọ́ba pé a ti mọ̀ pé àwọn gọ́vnọ̀ ti gbàbọ̀dẹ̀ fún wa lọ́rọ̀ ọ̀rọ̀ Olúwo ṣùgbọ́n o ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá wa ẹ má gbàbọ̀dẹ̀ fún wa tí wọn ó bá ṣe coronation Aláàfin a gbọ́dọ̀ r'Olúwo ń bẹ̀ o torí àṣà ilẹ̀ Yorùbá kò mú lò mọ́ in tó mú gọ́vnọ̀ Ṣèyí Mákindé láti ṣe ọwọ́ Sultan of Sokoto tó ṣẹ̀kù tó gé kúrú lórí ìjọba ìlú Ọ̀yọ́ kò yẹ káwọn emèsìn rẹ̀ emèsìn Sultan kí wọ́n nẹ́kápá àti wọ̀lú Ìwó ara àwọn emèsìn rẹ̀ sì ni Olúwo jẹ́ torí Olúwo ń sọ lójú yín pé ìṣẹ̀dálẹ̀ àti ìrìnàjò àwọn bàbá wa kò nítumọ̀ pé títa àwọn Sultan Sokoto ló nítumọ̀ tá a bá wá ríru ẹni bẹ́ẹ̀ nírú coronation Aláàfin ṣé kì í ṣe pé ó fẹ́ lọ dàbẹ̀rú àbí ó fẹ́ lọ fọ́ba lóògùn jẹ́ torí ẹ̀ là á fẹ́ ń pèpè fẹ́yìn ọmọ Yorùbá ẹ fa àwọn gómìnà ilẹ̀ Yorùbá létí níbi tá à ń bá a lọ ẹ fa wọn létí ẹ tó fa àwọn gómìnà létí tẹ bá fẹ́ kó gun tí ń jalè Yorùbá tẹ bá fẹ́ kó dáwọ́ dúró Olúwo ni ẹ kọ́kọ́ handle gbogbo yín dákẹ́ adẹ ń pariwo ní ìsìn wọ́n ní tí ara alẹ́ ní bá ń jẹ kòkòrò kí kòkòrò tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ sọ fún oorun rẹ̀ ò ní jẹ́ padà róorun sùn Olúwo kó àwọn Fúlàní wá sí Ìwó ń fún wọn lóyè ń ṣe oríṣiríṣi fún wọn gọ́vnà ń wòran àbí gọ́vnà sọ pé àwọn ò rí nígbà tí wọ́n ń wé láwàní tí ń pera rẹ̀ ní emir tí ń pàrédé ara rẹ̀ lórí sọ́ìlì ilẹ̀ Yorùbá as emir tó jẹ́ pé kì í ṣe gèlè ní gọ́vnà wú ẹjọ́ tí wọ́n ń jáwé lé lórí gọ́vnà dákẹ́ gọ́vnà Adeleke a gbéná wojú yín a lè nà yín lọ́rẹ́ o a sì lè wá àtàkì yín ṣùgbọ́n a lo media against yín tí ó burú jù tẹ́ pé ẹ ṣì media báyẹn nílé rí wò ṣùgbọ́n a fẹ́ kó débẹ̀ nítorí dáadáa tẹ́ ẹ ti ṣe fún ìpínlẹ̀ Ọ̀ṣun bọ̀ ń kà wá lára àṣàlẹ̀ Yorùbá tí Olúwo ti ipá bọ̀ lójoojúmọ́
àṣàlẹ̀ Yorùbá tó lóun ti pa bọ̀ yóò mú wa bínú sí gọ́vnọ̀ torí èèyàn dáadáa ni yín àwọn ẹbí yín náà dẹ̀ dáa nítorí kẹ́ èèyàn dáadáa ni pé ìrántẹ́ ti wá dáa ṣùgbọ́n tá a bá rà àwọn kàńdá náà rẹ̀ sí báyìí tá a bá ń bá wí tá a wá ń pè fúnra lọ́wọ́ yín pé ẹ kọ́ṣàn arákùnrin tẹ́ ẹ kọ́ṣàn rẹ̀ ń dun àwọn aráàlú bí ìgbà tó jẹ́ pé ẹ̀ ń tàn wá ni ẹ̀ ń tàn wá ẹ jọ gbogbo tolórí tẹlẹ́mù tó bá rí fọ́nrán yìí ẹ jọ kan gọ́vnọ̀ Adeleke lára ẹ jọ kàn wọ́n lára pẹ̀lú dáadáa tẹ́ ẹ ti ṣe pẹ̀lú gbogbo wàhálà yín làkàkà yín kípínlẹ̀ Ọ̀ṣun lè gòkè pẹ̀lú akitiyan yín ṣùgbọ́n yín náà ní ẹnìkan ní àdúgbò yín tí ń dalérú tí ń dọ́nàrú tó jẹ́ pé ilẹ̀ Yorùbá lójoojúmọ́ ní tàpá ní ju òkú sí ọ̀dọ̀ yín dẹ̀ ló wà àwọn èèyàn dẹ̀ ń pè é ṣàkíyèsí lójoojúmọ́ ẹ dẹ̀ ṣe bí ẹni pẹ́ rí ẹ dákẹ́ gbogbo èèyàn pariwo gọ́vnọ̀ ẹ̀ wá nǹkan ṣe sí gọ́vnọ̀ ẹ̀ wá nǹkan ṣe sọ̀rọ̀ Olúwo yìí níjọ́ tọ́rọ̀ Olúwo bá yíwọ́ torí yóò padà yíwọ́ èṣù ó ṣe yóò yíwọ́ wàláì gọ́vnọ̀ yóò kéré báyìí ìdí tá a fi ń pè yín gbogbo gbanu tíkẹ́ẹ̀tì yín part 2 kò sí ntẹ́nì kankan ó ṣe ẹ̀yìn lẹ́ni bó tó tó sọ lẹ́ẹ̀kan bàbá ẹ̀yin lẹ́ni election part 2 tí ẹ fẹ́ ṣe yìí kò ní di kẹ́ máa lọ́bì kankan ẹ kàn má dáwọ́ dáadáa yín dúró ṣùgbọ́n nǹkan kan bẹ tí máa bà rẹ́kọ̀dù èèyàn jẹ́ òun ní tá ara ń dọ́gbọ́n sọ tẹ́ ẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀yẹn ẹ fẹ́ kó Olúwo kọ́kọ́ pààyàn náà kẹtọ wa sọ pé ó ti pààyàn o ṣùgbọ́n gbà tá à ń sọ ní ìsìn pé ó fẹ́ pààyàn o ẹ rí ṣùgbọ́n nígbà tó bá tó pààyàn kẹtọ rí ìyẹn ni ó wàá burú jù ayé ò sọ pé kẹ Olúwo kẹ ẹ nà lẹ́gbàá ṣùgbọ́n wọ́n ní ẹ kọ́ṣàn rẹ̀ níta gbangba ẹ jẹ́ ká yẹ orí pé ẹ ti kọ́ṣàn ẹ̀ òun àti mufti Ìwó tá a fẹ́ ṣẹ́gun sílẹ̀ Yorùbá àwa ọmọ ìlú ilẹ̀ Yorùbá à ń ti ń ronú ara wa padà pé ìjọmọlúàbí ó dàbí kò pé wa ká máa wọ ọmọlúàbí ó dàbí kò pé wa nílẹ̀ Yorùbá ó jẹ́ kí rẹ́dẹ̀rẹ́dẹ́ ó máa rẹ́ wa lára yín jẹ́ kí irú Sultan Sokoto kó máa náwó pé nǹkan báyìí ní kẹ́sẹ̀ lù yín arabi tí ìjọmọlúàbí ò ti pé wa nù ó ní mo ṣe ń sọ pé Yorùbá ó gbé ọmọlúàbí kọ́ any moment from now ọmọlúàbí á gbé kọ́ àní wò mọ́ lójúmọ́ gbaná lẹ́ mọ̀ pé iná ti jó lórí kókó lórí ọ̀rọ̀ Olúwo kò ní jù bá ń lọ akàfẹ́ kí gọ́vnọ̀ ó sì gbéṣẹ́ ni nǹkan kan lọ láàrin ìlú tá a fẹ́ kẹ́yìn aráàlú mọ̀ nǹkan kan lọ láàrin ìlú tá a fẹ́ kẹ́yìn aráàlú mọ̀ ní ìpínlẹ̀ Èkó tá a wà yìí ẹnìkan sẹ́ndì fídíò kan sí mi fídíò mọ̀mọ́ wa kan tán pè ní Yèyé Dára mi ní gájẹ̀ tí mo lè fi gbé fídíò yẹn wá sórí bíbá yìí àmọ́ mo ní voice note tí mo lè play tẹ́ máa fi mọ tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lánàá yìí ẹ má bá mi ká lọ ẹ gbọ́ àwọn wíníwíní nǹkan tó ṣẹlẹ̀. kí ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá gbogbo ọmọ Yorùbá kí ló ń ṣẹlẹ̀ bó tó mọ̀nà bro kí ló ń ṣẹlẹ̀ nílẹ̀ bàbá wa mo máa.
Number I do. For me some minutes on my play. Má tẹnu mọ́ nǹkan kan wípé iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa o. Iṣẹ́ pọ̀ o. Ní Àbújá ó lè pa. Oh. Ọmọ Yorùbá ìwo lè wo kí ló ṣe wá kí ló ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá gbogbo ọmọ Yorùbá kí ló ń ṣẹlẹ̀ bó tún mànà bro kí ló ń ṣẹlẹ̀ nílẹ̀ bàbá wa mo máa ń tẹnu mọ́ nǹkan kan wípé iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa o iṣẹ́ pọ̀ o iṣẹ́ pọ̀ o di earlier the better ká tètè jí o á ti sùn tá ti hanrun sẹ́yìn omi dẹ̀ ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu gan ni ògiri ilẹ̀ Yorùbá ti lanu oríṣiríṣi aláǹgbá ló ti kó wọnú ẹ̀ àti wá rẹ́ ògiri padà báyìí sì ké ògiri panudé ká mú aláǹgbá wèrè ká rẹ́ mọ́lẹ̀ àbí ká fà jáde tẹ̀tí wá rí kó lágbára báyìí. Eze Igbo Gburugburu Prosper His Imperial Majesty Dr. Prosper Chukwuka ní Lagos State ní Festac Lagos State. Eze Igbo Gburugburu Prosper His Imperial Majesty Dr. Prosper Chukwuka ní Lagos State. Ó ń gbé ní Festac ní Lagos State. Ọmọ Yíbò jayé ọlọ́ba ẹgbà mi ó lẹ ń rí pálásì ẹlẹ́wọ̀n náà àwọn fídíò yìí ó ti dá dispute resolution center ní inú pálásì ẹbí tẹ́tí ń wo fídíò yìí ibẹ̀ ló ti ń ṣe iṣẹ́ adájọ́ títí ẹ̀. Ṣé ń gbọ́? Ṣé kò ní yẹ̀ lẹ́nu. Ọmọ Yorùbá ìwo lè wo kí ló ṣe wá kí ló ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá gbogbo ọmọ Yorùbá kí ló ń ṣẹlẹ̀ bó tún mànà bro kí ló ń ṣẹlẹ̀ nílẹ̀ bàbá wa mo máa ń tẹnu mọ́ nǹkan kan wípé iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa o. Nẹ́tíwọ̀kì yẹn ò gbádùn ó ń yọ mí lẹ́nu gan mo kàn fẹ́ kẹ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ni bọ̀bọ́ tí wọ́n dárúkọ yẹn nínú Festac ń bẹ̀ yẹn ó dẹ̀ create palace síbẹ̀ ó dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ di olùgbèjà àwọn èèyàn tó yẹ pé ó ní ìjòyè lápàtún àti lápàsì tẹ́ ẹ bá ní kéèsì ibẹ̀ lẹ́ẹ̀ lọ tẹ́ ẹ lọ fẹjọ́ sùn òní òun bá yín yanjú ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ ilẹ̀ ọ̀rọ̀ ilé débi pé tí wọ́n ń fi orí àpèrè yẹn ń fi ń defraud àwọn èèyàn tí a lot of people ní complain irú ẹnìkan ní ó nearly render him homeless ní 2023 ó gba 1.35 million lọ́wọ́ òun 1.35 million lẹ́ni yẹn gbà lọ́wọ́ òun ní 2023 lórí ọ̀rọ̀ pé ó fẹ́ bá òun wálé pé dèní òun ò rí lè òun dẹ̀ rówó ilé tó wá burú jù bẹ́ẹ̀ ni pé gọ́ọ̀mẹ̀ntì Lagos State wọ́n rí pépà kan tó fi fún máa ní approval pé kó máa operate as an individual pé kó máa operate bí resolution center ní Lagos State tó jẹ́ pé ojoojúmọ́ là ń pariwo pé wàhálà ń bẹ wájú wọn lórí ọ̀rọ̀ pọ̀lọpọ̀ lẹ̀ tẹ̀ẹ̀ta fáwọn ará abé tí wọ́n ń claim pé Lagos na no be Yorùbá land tí wàhálà yẹn le tó yẹ pé House of Assembly mi wọ́n fẹ́ bọ́ pépà ń bẹ lọ́wọ́ arákùnrin tó ń show pé National Assembly the same National Assembly ló approve ẹ̀ fún kó máa operate as a resolution center nínú Festac town ọ̀rọ̀ yẹn wà ń bẹ báyìí tó lé tó ní agbára
mo kàn ro gbogbo ọ̀rọ̀ ẹ lálẹ́ àná mi ìrorun sùn ló jẹ́ kí n gbé tó yé dìde because àárọ̀ ẹ̀ máa fẹ́ jí jáde tí bá máa wọlé á tó 5 rọ̀lẹ́ mo lè má ra àyè attend sí gbogbo àwọn cases torí ẹ̀ ló jẹ́ kí n sáré mọ wá pé níbo la fẹ́ bá yàrá já nínú ilé ìta tó kíra wa bọ̀ yìí tẹ́lẹ̀ bá wá yá á wá gbìnà yá á gbalẹ̀ á bímọ àwọn á kú àwọn ọmọ ẹ̀ á wá jogún ẹ̀ àwọn náà máa operate bíi tiẹ̀ ṣe bí bàbá àwọn ní ti ń ṣe bọ̀ ṣe bí bàbá àwọn ló ti ń ṣe kíní yìí bọ̀ sọ̀rọ̀ pàtó àdìgbà táwọn lẹ̀ wá ń gbé mú tó bá dẹ̀ ti ń evidence tí ti ń rí tàn pa lórí nǹkan kan ó di kẹ́ máa fa wàhálà kẹ́ máa lọ kóòtù lójoojúmọ́ meanwhile àwọn kan ń jẹ mọ̀dùnmọ́dùn lórí ìwàkiwà tí arákùnrin yìí ń wù nínú Lagos National Assembly ìwọ́n kí ó rà approval yẹn tó lè wà fún èèyàn kan láti mọ sí tí wọ́n jọ ń jẹ́ so àfàkókò yìí pé Lagos State Government ẹ ṣèwádìí ọkùnrin yìí dáadáa ọkùnrin tó ń pè Chukwuka yìí ẹ ṣèwádìí ẹ̀ dáadáa ká mọ bó o ní o ti jẹ́ Chukwuka àbí na Chukwuka lórúkọ ẹ̀. gbogbo ọmọ Yorùbá kí ló ń ṣẹlẹ̀ ẹ lọ wá dáadáa. nílẹ̀ bàbá wa mo máa ń tẹnu mọ́ nǹkan kan wípé iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa o iṣẹ́ pọ̀ o the earlier the better ká tètè jí o á ti sùn tá ti hanrun sẹ́yìn omi dẹ̀ ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu gan ni ògiri ilẹ̀ Yorùbá ti lanu oríṣiríṣi aláǹgbá ló ti kó wọnú ẹ̀ àti wá rẹ́ ògiri padà báyìí sì ké ògiri panudé ká mú aláǹgbá wèrè ká rẹ́ mọ́lẹ̀ àbí ká fà jáde tẹ̀tí wá rí kó lágbára báyìí. Eze Igbo Gburugburu Prosper His Imperial Majesty Dr. Prosper Chukwuka ní Lagos State ní Festac Lagos State. Eze Igbo Gburugburu Prosper His Imperial Majesty Dr. Prosper Chukwuka ní Lagos State. Ó ń gbé ní Festac ní Lagos State. Ọmọ Yíbò jayé ọlọ́ba ẹgbà mi ó lẹ́ ń rí pálásì ẹ̀lẹ́wò náà àwọn fídíò yìí ó ti dá dispute resolution center ní inú pálásì ẹbí tẹ́ ti ń wo fídíò yìí ibẹ̀ ló ti ń ṣe iṣẹ́ adájọ́ títí ẹ̀ ṣé kò ní yẹ̀ lẹ́nu wípé Lagos State Judiciary wọ́n wà wí ẹ̀ wípé ó ń dájọ́ nínú pálásì tó pè ní dispute resolution center ogun ń ja ilẹ̀ Yorùbá ogun ti ń jalẹ̀ Yorùbá mo sọ títí mo ní tó bá yá Haúsá Ìgbò Fúlàní wọn á kọjú sí wa wọn á fi wá sáàárín ọmọ Yorùbá ló dé sùn tó ń hanrun tó ń falala yẹ gbà mí o ta ló máa jí wa dìde wọ́n ti gbálẹ̀ Yorùbá tán what is going on Imperial Majesty ní ọmọ Ìgbò Eze Igbo Imperial Majesty ní Lagos State ó tún béèrè fún dispute resolution center tí Lagos State Judiciary ẹ tún fún ní go ahead. mo rí pé fídíò yẹn ò play but ní tèmi fẹ́ sọ ń bẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ tí mo sọ ẹ já wa bọ́ sórí ọ̀rọ̀ àwọn àtìláwí wa torí mo sọ fún mi mo létò pọ̀ ńlẹ̀ tí mi ráyè ṣe. tó dẹ̀ tí wọ́n ń dá ẹjọ́ yẹn already mo lélẹ̀ ilé ti kẹ́ni o ọ̀rọ̀ yẹn ò ní yé yín mo ń bọ̀ máa jẹ́ kó yé yín trust. wọ́n dàbí pé fídíò yẹn ló ní K-leg mo fẹ́ play nǹkan kan again lórí ọ̀rọ̀ àwọn ará bí láti òkè ọ̀hún ní nǹkan tí ojú táwọn ń sọ nípa Ìgbò ni mo fẹ́ mú wá. Abokin zama bane ba mutanen arziki bane bari in ba ku misalai kaɗan don mu wuce ka duba ka ga yadda mutanen da suke arziki a ƙasar na yi magana ce wani hate speech ko ba ka ke ba wai nǹkan tó ń tọ́ka sọ ni pé ẹ wo bí àwọn Ìgbò ṣe ń prosper lórí ilẹ̀ àwọn wọ́n wà ní Sokoto wọ́n wà ní Katsina wọ́n wà ní Kano wọ́n wà ní Kaduna
tí wọ́n ń sọlá lórí ilẹ̀ àwọn onítàná bí pọ̀nrípọ̀ngbà rẹ̀ dá tó lè sọlá nílẹ̀ tiwọn bẹ́ẹ̀. speech ai mu speech din kawai muke yi su kashe mu suke yi kwanan nan ó ní wọ́n pariwo pé hate speech àwọn pọ̀ lórí ọ̀rọ̀ wọn pé àwọn máa ń condemn wọn àwọn ń ṣe gbá ó ní bọ̀ nílẹ̀ tí wọ́n pé paná ń pa àwọn. ó sọ níbi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní terrorist tí wọ́n mú lákòókò gbà kan ló jẹ́ pé ọmọ Yíbò ni wọ́n tí wọ́n ń disguise bíi Fúlàní tó fi ń terrorize àwọn èèyàn káàkiri láti lè ba orúkọ Fúlàní jẹ́. ẹ máa tún gbọ́. yana yin muryar Fulani yake yana kashe mutane da sunan Fulani ba mu ba Takumbo Asari ya fito ya ce babu wani ó ní Dokubo Asari Dokubo ní sọ̀rọ̀ nípa yìí o. Fulatani da yake kashe mutane a kasar Igbo ƙarya ake me yasa su Fulanin ba su kashe su ba me yasa kadai kasar Igbo suke kashewa ba gaskiya bane. ó ní kí ló dé jẹ́ pé nílẹ̀ Yíbò nìkan ní ń complain pé Fúlàní ń pa wọn tí Fúlàní ò dẹ̀ pa wọn lọ́dọ̀ tiwọn ìyẹn ó fi ń defend kéèsì tiwọn ni o. èyí arákùnrin Fúlàní òun fi ń defend kéèsì wọn against Igbo. kẹ́lẹ́ mọ àwọn alámúlégbè Yorùbá wípé àwa nìkan láwa nú ewu. ìdí mò ń sọ yìí mo fẹ́ kẹ́ lọ nóòtẹ́ dáadáa ìran Yorùbá nìkan ló wà nú ewu. àwọn yòókù mọ̀ra wọn ìtàn lè dánwò tílẹ̀ bá ṣú. Yorùbá nìkan náà wọ́n sọ pé àìṣe kinní kan ní òṣè kinní kan. wannan wani sharri ne in ji shi fa wani sharri ne da Igbo suka kulla ba mutumin da yake da greediness tsabagen son zuciya kamar Igbo. ó ní òṣèni tó wà greedy bí Igbo nítorí pé Igbo gbà fún wọn ni wọ́n fi ń rí gbogbo ilé ìsọ̀npa Igbo. ṣùgbọ́n àwa ọmọlúàbí wọn wá ara wa bí mọ̀mọ́. inda ka zauna da shi sai dai ya cuce ka kafin ku zauna lafiya wannan yasa ba mu da bukatar zama da su sun cika Kano sun cika Katsina ga su a Sokoto sun cika Abuja ga su a Naija ko ina Igbo sun cika amma su ba ka zama ganin su ka zauna lafiya. ó ní gbogbo òlu náà wà lọ́dọ̀ àwọn gbogbo òlu pátá gbogbo òlu ẹlẹ́rìí tó kà yẹn Katsina Adéjà gbogbo ẹ̀. ó ní but ọ̀dọ̀ tí wọ́n lè nàyẹ́ báwọn ṣe máa nàyẹ́ lọ́dọ̀ yín. ọ̀rọ̀ Ìgbò ló ń sọ yẹn o lè rí yẹn náà báyìí pé kẹ́ jókòó kẹ́ wá jókòó kẹ́ gbádùn kẹ́ lálàáfíà lọ́dọ̀ Ìgbò ṣùgbọ́n Ìgbò rẹ́dí láti lálàáfíà lọ́dọ̀ títí yín ó ṣe nǹkan tó wù wọ́n. àwọn ọ̀ràn tá à ń bá gbé nù. adẹ̀tí jọjọ wà láti 1914 torí ẹ̀ lèmi ṣe ń pàrọwà sí bàbá Bọ́lá Ahmed Tinubu wípé a kàn ń fi agbára ní oko tí ò lé ní sorry to say it. nígbà tí èèyàn ń waste ọjọ́ ọ̀la rẹ̀ tí ń fagbára waste ọjọ́ ọ̀la tó ní nígbà tí èèyàn ń doubt ọjọ́ ọ̀la rẹ̀ mọ̀ kí èèyàn máa doubt ọjọ́ ọ̀la pé jẹ́ òun lè ṣoríire tó ń bá dádú. òun ní gbogbo wàhálà tẹ́lẹ̀ tí Yorùbá ń fèsì gbogbo wàhálà tẹ́lẹ̀ tí Yorùbá ń fèsì àyè nígbàgbọ́ àwọn èèyàn kan nínú wa àti àwọn kan tí wọ́n ń jẹ tí wọ́n ń rí jẹ nídìí mọ̀dàrú òun ló mú wa wà nírú oko parun tá a wà yìí òun ló mú wa wà ń bí. àwọn eléyìí gan sìkì fún kí ìlú ó pín páwọn ò fẹ́ bá Yíbò ṣe mọ́ ìyẹn Fúlàní nínú nítorí pé Fúlàní ò gbà fún wọn àmì Yíbò ò gbà fún wọn. wọ́n ń bẹ̀bẹ̀ fún ìjọba ọ̀rọ̀ pọ̀ nínú fánátà ẹ̀ ń wòye o. mun yi wannan kalubale kuma muna ƙara yi a gwada mana wata kasuwa guda ɗaya wadda aka gina a ƙasashen jihohin Igbo wanda musulmi ɗaya ke da shago wanda ɗan arewa ɗaya ke da shago idan akwai a nuna mana muna son ó ní kí wọ́n sọ ṣọ́ọ̀bù àwọn nílẹ̀ wọn tó tóbi bíi ṣọ́ọ̀bù tiwọn lọ́dọ̀ tàwọn tó tóbi. ó ní kò sí business center ọmọ ilẹ̀ àwọn tó gbòòrò nílẹ̀ Ìgbò báwọn ṣe gbòòrò lọ́dọ̀ àwọn nílẹ̀ Haúsá. ṣé kìí sòótọ́ ni. nuna mana wani musulmi ɗan arewa da yake zaune a ƙasar Igbo yana zaune lafiya a nuna mana shi kenan babu waɗannan mutane menene amfanin zama da su muna kira ga gwamnati
aláwọn pé ìjọba pé kí wọ́n pín àwọn kẹ́díkálukú máa lọ. Su kama gabansu, mu kama gabanmu a zauna lafiya. Irin wannan kisa a zauna lafiya wani araba mu da Igbo ẹ jẹ́ kó ní ká kó máa lọ kó wá mẹ́ńṣàn Yorùbá ṣe ráwọn pípò yìí ibi tí mò ń lọ nu kò mẹ́ńṣàn Yorùbá pé kí wọ́n pín àwọn pẹ̀lú Yorùbá ó ní kí wọ́n pín àwọn pẹ̀lú Igbo kán jẹ́ kí Igbo máa bá tiwọn lọ káwọn máa wà kò wá mẹ́ńṣàn Yorùbá tó jẹ́ apá kẹta wọn so wọ́n bìlíìfù wípé àwa gọ̀ àṣebágbé káwọn máa rí wa dújẹ wọ́n ṣe ń dú wa jẹ mo kàn ń fàkókò yìí jẹ́ káwọn Yorùbá máa mọ tí ń ṣẹlẹ̀ nílùú wa tá a fura sí ọ̀nà gbogbo ilé tẹ̀ ń rí. da suke mana kisan gilla a nuna mana yaran mu kwance cikin jini muna cewa mabiya su yi haƙuri wallahi akwai radda za mu sako su mu ce ku koya musu hankali kasar ta daɗe bata watsi ba idan ku gwamnati ne sai ku gwada mana a ranar ku gwamnati ne kenan akan mu kuke gwada ku gwamnati ne wai ana cewa unknown gunmen sunan su kenan yan bindigar da ba a san su ba wallahi. nígbà tí lè yín pariwo pé ọ̀dọ̀ wọn wípé unknown gunmen pé ìbọn kò jọjú lọ́dọ̀ wọn sọ́dọ̀ tí àwọn ilé náà ṣèbọn jọjú àwọn tí Yorùbá ń bá gbé nù àwa sì rí níbọn ẹ sọ bí tí ìbọn wà nílẹ̀ Yorùbá fún mi ẹ sọ bí tí ìbọn wà àwọn tá à ń bá gbé nìyẹn o tó bá tiẹ̀ wàá dàrú lọ́la pò nígbà kó mọ fọmọ yọ ìbọn dà tí Yorùbá fẹ́ lò ibi tá a ti ní ìṣòro tá à ń pariwo ní ìjọba dẹ̀ dákẹ́ ìṣòro tí Yorùbá ní ojú pé àwọn tí wọ́n jẹ́ lídà ńlẹ̀ Yorùbá àwọn alátẹnujẹ ni àwọn arébipa àwọn wọ̀bì àwọn bílíkì àwọn tó jẹ́ pé ajẹ lójú ilé ni wọ́n àwọn tó jẹ́ pé wọ́n lè jẹ̀tẹ̀ ọmọ àwọn ní lídà ńlẹ̀ Yorùbá tó bá rí tẹ ọmọ wọn jẹ́ wọ́n lè jẹ ọ̀la ọmọ wọn tán bí mọ́ ìrìn àjò wọn tòní irú èèyàn bẹ́ẹ̀ ni wọ́n tí wọ́n rí tí wọn ò sọ. Wallahi mu ma muna iya kirkiran yan bindiga da ba san su ba. Domin me abin da aka ce karan bana maganin zoman bana to kaji haka karatun yake wannan abin da ake yi ana sane gwamnonin Igbo gwamnonin jihohin Igbo suna sane da gangan suke bari ana kashe mutanenmu da gangan. Pé kódà ga àwọn tó jẹ́ aṣáájú wọn mọ̀ sí àwọn gómìnà wọn mọ̀ sí pé wọ́n ń pa àwọn lọ́mọ tí wọn ò sì sọ̀rọ̀. Da gangan suke bari suna sane duk wanda ya ce ba sani ba ƙarya yake yi sun sani. Ọ̀nà mọ̀. Gwamnatin tarayya tsoron su kuke ji ko yaya ne. Idan faran mu ya ɓaci al'amura za su ɓaci kuma dole mu ga mu gaskiya ku kuma 'yan arewa musamman manyan arewa waɗanda suke fama da mugun munafurci wai mutum bai san Allah bane a razzaku wai idan an rabu ba mu da man fetur din me kama ti pín àwọn ní kí làwọn fẹ́ ṣe pẹ̀lú wọn mọ́. Ana magana imani kana magana man fetur saboda kai baka san Allah ba mu ɗauka ma ba mu da man fetur sai me. tó ẹ jẹ́ ká fi mọ́ bẹ̀ yẹn ọ̀rọ̀ kan wáyé nínú fọ́nrán yìí tí mo fẹ́ káwọn èèyàn rí òun ló mú mi gbé fọ́nrán yìí wá. Naija labai ina ce. mo ń lọ bẹ̀. òní nígbà tí ta fẹ́ ṣòfin. ìṣẹ̀lẹ̀ yìí. Igbo suna sane da gangan suke bari ana kashe mutanenmu. Ko musulmi ɗaya a ƙasar 20. I do not blame the North because they are the first people who wanted to leave Nigeria. But they were convinced by the British that if you leave Nigeria, you will lose. Why can't you stay? We make sure that power will always come to your hand, and through the power, you will also share the resources in the South. But now, every ethnic nationality in Nigeria can survive well as a good country. The North has a lot of natural resources, both gold, lithium, or they have it. The West, they have it. The East, they have it. The South, they have it. The Middle Belt, they have it. Every
NATO, ethnic nationality in Nigeria can survive as a nation. Don't let anybody deceive you about that. We have what it takes to survive a nation, even though the country will be divided into 20. Yes. Now, a lot of people don't want to hear this, but that is where everything is heading to. In a nation where people are being killed every day, where people are being kidnapped, and the people who seems to be the mastermind of all these things is still telling you that they want Nigeria to divide, the government should better listen, to them. The government should better listen to these people. Everybody wants this country to divide. Nobody wants to remain in one country. Nobody. Because if not because of Nigeria, how can a foreigner come to my village and prevent people not to go to farm for 2 years? Foreigner just invade us. Because if I lay hand in AK-47 now, the nation will come against me. But if it is our own country, we know how to arm people. This is not our country. If it is our country, we know how to secure it. But you can't do anything because the Abuja, the presidency is against the people. We must return to our root, the way we were before Nigeria was amalgamated. Nigeria was a Royal Niger company. If I try to bring people to the history of the past, they don't still understand the way I feel about it. Because when you are doing anything, you do it with a purpose. Now, this book now, avoid your excuse and get. Ibi tí ó hand sí nìyẹn. Ọmọ Ìgbò yẹn ló wá advice wa pé òun náà wá sọ títí ẹ̀ wípé ṣe rí pa àjọra wa. A kàn force ara wa láti bára wa gbé. Iṣẹ́ British dẹ̀ ní báwo ni British yóò ṣe standing láàrin àwa mẹ́ta pé ká máa bára wa gbé tipátipá. Àwa fúnra wa dẹ̀ ń rí i pé kò jọra wọn. Bọ̀ nítorí pé irú àwọn èèyàn bí àwọn president wa nǹkan benefit nínú system yẹn kò jẹ́ kó rọ̀ wá lọ́rùn láti break out. N tó fà tó fi lé nìyẹn kò jẹ́ kó rọ̀ wá lọ́rùn. Àdọ́gbọ́n fi lè ṣèkéde fáwọn ọmọ Yorùbá tí ò nígbàgbọ́ nínú Yorùbá nation wípé ẹ lọ nígbàgbọ́ ẹ lè rí èrè kankan jẹ lára Nàìjíríà. Even kan mú ọmọ yín 1 million kó jẹ́ pé lẹ́yìn táṣíwájú bá ṣe tán ọmọ yín ló tó gorí àpèrè yẹn kò ní rí nǹkan kan ṣe. Màá sọ ìdí kékeré fún yín lénìí. David Umahi, mi ò rí ti gbé fídíò yẹn wá. David Umahi tó jẹ́ Minister for Works and KTL ló fún Power and Steel àbí? Yes. No, Works náà fún, not Power. Tó jẹ́ Minister for Works. David Umahi wá ń ka àwọn títì tó fẹ́ ṣe. Màá padà play kíní yẹn nínú next video mi. Wọ́n wá ń ka ọ̀nà tán fẹ́ ṣe. Ṣé ẹ mọ̀ pé wọ́n mention kankan bẹ̀ tó jọ mí lójú? Ọ̀nà Ìbàdàn expressway yìí wọ́n tó tún mention again. Ọ̀nà tó ti ń ṣe bọ̀ látàyè bàbá Ọbásanjọ́ ni wọ́n ti contract Ìbàdàn expressway ti wà ń bẹ̀ o. Ìbàdàn Lagos Ìbàdàn expressway. Ó tún rí mention again. Mo wá wò báyìí pé ṣáwa níjọba ń tàn àbí ara wọn. Ìyẹn jẹ́ ní ẹ̀rọ àkọ́kọ́ nìyẹn. Ẹ̀rọ kejì kò síbẹ̀ ṣe fẹ́ yí àti save ẹ̀ síbì kan ẹ̀ lè rí tú ọ̀rọ̀ tó sọ ni. Ó ní Ẹgbẹ́dá, ó ní ọ̀nà kan wà táwọn fẹ́ ṣe ọ̀nà Ẹgbẹ́dá. Ó ní tó wà ní boundary Lagos State and Ogun State. Ẹjọ́ gbogbo èèyàn Ẹgbẹ́dá wo ló wà ní boundary Ogun State àti Lagos State? Ó láwọn fẹ́ ṣe ọ̀nà Ẹgbẹ́dá yẹn. Káì, ìlú yìí corruption ò lè tán. Sorry to say it. Ẹjọ́ ẹ̀yin èèyàn mi tí Ẹgbẹ́dá kan bá wà ní boundary Lagos Ogun State, ẹjọ́ tó rọlọ́run ẹ bá fi sábẹ́ kọ́mẹ́ǹtì yìí. Ẹgbẹ́dá tó wà boundary Ogun State and Lagos State, ẹ fi sábẹ́ kọ́mẹ́ǹtì yìí. Ìyẹn jẹ́ number 1. Number 2, ọ̀nà àwa tí a dìbò fún aráàlú àwa ń sunkún lójoojúmọ́ lójú ọ̀nà yẹn. Ẹ̀mí fẹ́ bọ́ lórí ọ̀nà yẹn. Ìjọba ò wá rí láti túnṣe. Ẹ wá lọ ń gbẹ́ inú igbó. Mo ń takò ọ̀nà tí Bàbá Bọ́lá Ahmed ń ṣe ní Victoria Island
tó ń gbé lọ sí Calabar mò ń takò lójoojúmọ́. Àfi tẹ́ ẹ bá ṣe ọ̀nà wa, ọ̀nà tá à ń rìn, ọ̀nà yìí ló jáde sí Bẹ́gà, láti Bẹ́gà tẹ́ ẹ bá wọlé láti Bẹ́gà ẹ máa lọ jáde ní roundabout Ọ̀tà, roundabout tó wà Ṣàngó Ọ̀tà yìí, ibẹ̀ lẹ́ máa ti lọ jáde lábẹ́ ẹ̀ gba ìjókòó jáde síbẹ̀. Ọ̀nà yẹn wò láti 12 years tí bàbá Onífìlà Gogoro ti dá ọ̀nà yẹn lẹ̀, kò ṣe kò parí ẹ̀ dòní. Lápá Abíọ́dún ó ń lo 8 years ẹ lọ, kò ṣe kankan lórí ọ̀nà yẹn. Ọ̀nà yẹn wà bẹ́ẹ̀, ọ̀nà yẹn ló gba ọpẹ́ ìlú kọjá lọ sí gbogbo èmi ní Láńbẹ́ títí tẹ́ fi dé Bẹ́gà, tẹ́ fi já padà sí Jòkó. Ọ̀nà yẹn Major Road tó lè liberate àdúgbò yẹn wọ́n dé abandon ẹ̀. Ìbò tó dẹ̀ wà ń bẹ̀ ń ṣèbò kékeré. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fìyà jẹ wá nílùú yìí tẹ́ ẹ rò pé ẹ̀yin fi ń sọlá ni, ẹ̀yin náà ó ké ẹ̀san yẹn. A ní ṣépè fún yín. Ẹ̀san tó bá yẹ kí ẹ rí gbà látọ̀dọ̀ ìṣẹ̀dá yín ẹ rí gbà. Èmi ò lè sọ jù bẹ́ẹ̀ lọ. Wàlá ẹ̀san tó bá yẹ yín Ọlọ́run dá sọ́dọ̀ yín, yóò dá ságbádá títí yín náà kẹ́ ẹ tó kú. Because báwo lẹ ṣe máa wá campaign fún wa pé ká dìbò fún yín táwa máa dúró nínú oòrùn tó pé at the end of the day àní ní hope. Ẹ wà lọ máa ṣe ilé tí ẹ̀yin wò kó ó wù ẹ̀yin, ẹ ṣe nǹkan tó wù aráàlú, nǹkan tó wù yín lẹ fẹ́ ṣe. Torí ẹ̀ la ṣe ń pè fún Yorùbá Nation. Sáà lè wà nílùú wa tí mo mọ̀ pé mo lè walk into any office kí n lambast wọn pé kì í ṣe ìpínlẹ̀ ṣe ń bí ẹ fi ọ̀nà lẹ̀ ṣe. Ṣùgbọ́n agbára tó yìnbọn fún yín nìyẹn. Ṣùgbọ́n mo tún bẹ Ọlọ́run ọba tó dá ayé òun ọ̀run yóò dópin níjọ́ kan. Kò sí bó ṣe lè wù kó lọ tó títí tó yóò padà dópin. Kò sí irú agbára yẹn. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ lò ó. Àrọ́mọdọ́mọ yín ò lè lò ó nítorí pé arúmọjẹ ni, kì í ṣe tí ẹ máa fi lọ́mọ lọ́wọ́. Ilé ìtawó lọ́wọ́ ló ń dà lọ́wọ́ àwọn ọmọ rẹ̀. Ilé ìtọ́ Ọbásanjọ́ lò tí ò tí kú lójú ẹ̀mí rẹ̀ ó ń dà lọ́wọ́ àwọn ọmọ rẹ̀. Ilé tí Umaru Dikko lò ń dà lọ́wọ́ àwọn ọmọ rẹ̀. Èyí tá bíbí lò ń dà lọ́wọ́ àwọn ọmọ rẹ̀. Lójú ayé yín àwọn ọmọ yín ò ní rí lò. Wàláì àfi tẹ́ ẹ bá ṣe tó dá fáráàlú bí ó ti rí nù. Eléyìí tá a bá ti sọ jáde báyìí kúrò lórí ẹnu tó bá ti lè bọ́ lẹ̀ báyìí kò ní padà sẹ́nu mọ́. Ó dé òrìṣà. Ìjọ tákéré jù kan bá ta gbòjọ́ náà ni ó kan ilẹ̀ pa. Ẹran tọ́ka bá fẹnu sọ ẹnu ọ̀ka ni ó kù sí. Gbogbo eléyìí tá a bá sọ lónìí yóò dàṣẹ. Àwọn ọmọ yìí ò ní rí lò. Wàláì kò sí tẹ́ fẹ́ fi dánwò, kò sí tẹ́ fẹ́ fi rìn, wọn ò ní rí lò. Wọn ò ní rí lò. Torí pé tipátipá ní ṣòkòtò máa fi wọ ìdí òkú. Tipátipá sì lẹ́sìn máa fi sáré. Ilé ìta bá sọ àrò rọ̀ mọ́, kò ní jù báyìí lọ.